ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. mo kí inú ilé mo kí lẹ́dẹ̀ yìí lórí ọ̀rọ̀ wàhálà ìdààmú lásìgbò ìpòrúurú ọkàn àsáré sókè sáré sódò ìjínigbé ìfẹ̀míṣòfò ìkọlù lọ́tún àtòsílẹ̀ káàrọ̀ òjíire náà lọ ní tilé Ifẹ̀ His Imperial Majesty ọba Adéyẹyè Babátúndé Àkàndé Ẹnìtàn Ògúnwùsì Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì Ọ̀jájá tó fìdí ọlọ̀tẹ̀ janlẹ̀ náà ló ti gba àwọn ọba aládé nímọ̀ràn pé bíwájú ọba ṣe lọ ẹ̀yin ó ṣe padà sí. àwọn alálẹ̀ ń bínú ká padà tọ̀ àwọn alálẹ̀ lọ ẹjá tọ̀ ojú òwò tá a mọ̀ ẹjá tọ̀ lànà tó jẹ́ tiwa ẹjá padà síṣẹ̀ṣe ẹjá lo gbogbo agbára wa ní tìbílẹ̀ ká fi kún ìjọba lọ́wọ́ ká fi kúnra wa lọ́wọ́ káwọn èèyàn ó lè sinmi dààmúdàbò kí wọ́n lè fẹ̀dọ̀ lórí òróǹro kí wọ́n lè sùn àsùnfọ́ léjìká káwọn náà lè gbádùn ayé wọn fún ṣẹ́jú kan àbí fúnjọ́ kan. ṣé mọ̀ wípé láti ìgbà yìí náà la ti ń sọ pé bàbá beegun lè bá bẹni fọ́dún méje tí ò gbé ni káfílẹ̀ káwọ́ sàmì ìbọ Jésù ni Jésù ni Jésù ni Jésù ni Jésù ni ànábì ni ànábì ni ànábì ni Allah ni Allah ni Allah ni Allah ni agbàdúà ẹnu ro wá agbàwẹ̀ gbogbo ètè lọ́bẹ̀ ojú sẹ́fun fún. àwọn kan gbàwẹ̀ tó di extent pé wọ́n di oní ọ̀sà kalẹ̀ pàpà síbẹ̀síbẹ̀ náà àdúrà ò gbà bẹ́ẹ̀ ni torí pé ọ̀tọ̀ ńlànà tó yẹ ká fi gbàdúrà ọ̀tọ̀ lèyí tá a fi ń gbà á ìlànà tọ́lọ́run èèyàn wá sí tọ́lọ́run ò pé wa mọ́ tí kì í ṣe tiwa ńlá kiri ara mọ́ wọ́n á ń fojoojúmọ́ yílé ìjọsìn káàkiri orí òkè àdúrà ní kí ló ṣubú tẹ̀hún àwọn orí òkè àdúrà tún wá di business center ó bá dáhùn orí òkè àdúrà kan ní ìsìn ó bá fẹ́ lọ́jọ́ méje owó tó fi sùn lọ́jọ́ méje ọ̀hún ẹgbẹ̀lẹ́mùkún náírà ni mi rò pé ilé ìjọsìn tàbí orí òkè tá a bá pè lórí òkè àdúrà tá a ti fẹ́ lọ rí gbàdúrà ọ̀fẹ́ ló yẹ kó bá dé lo and behold owó ojúmọ́ ni wọ́n ń san lórí òkè o owó tó fi gbalé fódìdí ọdún kan bò mí ni wàá fi gbalé ìjọ kan lórí òkè àdúrà well ọlọ́run ní jẹ́kẹ́ni tọ́gọ̀ ọgbọ́n bí bẹ́ẹ̀ bá kó ibi ọ̀pọ̀ ọlọ́gbọ́n kú o ọlọ́gbọ́n ò ní rí nǹkan jẹ o bẹ́ẹ̀ ni ọgọ̀ tó bá gbọ́n so ńgbà tá a ti wá ṣe gbogbo ẹ̀ náà ká ló ṣe aláǹfààní ní ìbásàn close to 50 years tí mo ti gbọ́njú ríbi tádùá àti iṣẹ́ lójú ẹsẹ̀ rí pa gbàdúà o ó sì ṣiṣẹ́ bí ìṣe ká gbà tọrọ ẹni tí ń wọ ọmọ yọmọ kiri ara mọ́ lójoojúmọ́ náà ni ẹni tí ń wọkọ̀ yọmọ kiri ẹni tí ń wáyà yọmọ kiri ẹni tí ń wáṣẹ́ yọmọ kiri ara mọ́ lójoojúmọ́ náà ni ẹni tí ń lọ ìlú èbó yọmọ kiri ara mọ́ lójoojúmọ́ náà ni. ńgbà tí irú wa wá bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí ìjìnlẹ̀ tàbá research wa tó kún dáadáa la tó mọ̀ pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ ẹni tí ń wọkọ̀ tó múra bí ẹni ọ̀fọ̀ ń sẹ̀ tó múra bí olópó tó já sí káàfù mọ́ tí kò sẹ́ni tí ó pé kò sọ́kùnrin tí ó pé
ẹni tí ń wọkọ̀ tó déjú mọ́lẹ̀ ẹni tí ń wọkọ̀ tó fi lé ìjọsìn sí lé ọ̀sọ́kùnrin tí ó pé ẹni tí ń wọ ọmọ tí ò sùn tọkọ ẹ̀ tí ń yí orí òkè àdúrà kiri ń bò ní ó ti ṣe mírèkù ó pèsè ọmọ fún ni ẹni tí ń wáṣẹ́ tó jókòó kalẹ̀ sílé ó drop CV sọ́nà méjì ọkàn rẹ̀ ti balẹ̀ pé àwọn yẹ kàn méjèèjì ń ó pè wọn táwọn èèyàn ò bá nílò ẹni tó fẹ́ ṣiṣẹ́ ńkọ́ kí ni ìwọ gangan rò láti fọpọlọ rẹ ṣe so gbogbo àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ káwa kan jára sinmi pé béèyàn tàkìtì forí gúnlẹ̀ kéèyàn pọnmi àdúrà láti àyín lo èkó ntọ́lọ̀ ó ṣe ni ó ṣe ìgbésẹ̀ lẹ̀dá nídìí ọ̀dà àti wá gbàdúrà fún Nàìjíríà àti gbàdúrà fáwọn olórí wa àti gbàdúrà fúnra wa gbogbo ọjọ́ ìsinmi ṣọ́ọ̀ṣì òkun ni àdúrà lọ́tún àdúrà lósì gbogbo ń tà ń wá lọ ọjọ́ wáyé tó jẹ́ gbogbo ọjọ́ Sunday là ń béèrè the same thing lọ́wọ́ Ọlọ́run a gbàdúrà ààbò a gbàdúrà ìṣẹ́gun a gbàdúrà àánú a gbàdúrà ọpẹ́ a gbàdúrà ìdáríjìn at the end of the day ẹnu ọpẹ́ wa ò tún kan náà ni láwọn àkókò kan gbogbo àwọn tí wọ́n mú gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n kó yìí ìyá àti bàbá wọn kú ń gbàdúrà àwọn olùkọ́ wọn tí wọ́n mú wọn ń gbàdúrà nínú ilé wọn lo and behold gbogbo àwọn pásítọ̀ ló ti gbàdúrà kò sí yàtọ̀ ní kálukú ìjára sinmi wọ́n yọ̀ǹda gbogbo ẹ̀ fúnjọba eléyìí ò ti yẹ kó yé ọ wípé àìsàn tó o gbọ́dọ̀ gbàtọ́jú fún má mu òróró nítorí ẹ o má gbé píkṣọ pásítọ̀ ṣọ́ọ̀ṣì yín kan kalẹ̀ kọ́ máa kọ́ wá fèsì ẹ̀kọ́ má pọ́ lọ́rùn kínní kan o ó kú dànù o ọ̀sọ́ lọ́rùn kínní kan tó lè yọ kínní kan o bọ́lọ́run kínní kan bá ń yọ kínní kan ò ní máa gbowó lọ́wọ́ yín o kínní kan ò ní dájọ́ kalẹ̀ kọ́ ẹ̀sẹ̀ dúró de ọrẹ àtìdámẹ́wàá yín o bísínẹ́sì ni gbogbo wa ń ṣe anything tó bá ti jẹ́ mọ́tò Ọlọ́run ọ̀fẹ́ ni màá bá dé gbogbo mọ́ṣáláṣí náà sẹ́yìn ìmáàmù bẹ́ẹ̀ bá ti ra mọ́tò fún ìpè ní ọ́fíìsì yóò ṣe pé fún yín ni. So now Ọọ̀ni Adéyẹyè bàbá wa sọ̀rọ̀ wọ́n kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣùgbọ́n ilé tọ́pọ̀ jù ní ọ̀rọ̀ wọn òun náà ní pé ẹja padà sílé gbogbo ọmọ káàárọ̀ òjíire bí ogun lọ́lọ́jọ́ kan pọ́njú gbogbo ayé wa ń béèrè lọ́wọ́ wa pé ṣé kò sálágbára ńlẹ̀ káàárọ̀ òjíire mọ́ ni wọ́n ní tó bá já wọn ìgbà kan ni àwọn sọ pé wọ́n fẹ́ràn jẹ kó wa á sì fi oko wa tẹ́ran ń jẹ àwọn ẹran ó sì lọ wọ́kú dànù à ń mú báńdíìtì à ń ya fọ́tò wọn rìkọ́ọ̀dù fídíò wọn á sì ti nà wọ́n lóòka wọ́n ó sì délé lọ kú ńgbà tí mọ̀ pé wọ́n bá lọ station kò sẹ́sùn tí wọ́n kà sí wọn lẹ́sẹ̀ àbí ńgbà tán bá rí kó àjọkú gan police station gan ṣé ọlọ́pàá ó fẹ́ gbà wọ́n sọ́dọ̀ mọ́ so èmi wá ń sọ fún wọn wípé ó dàbẹ́ ni pé àwọn alágbára ilẹ̀ yìí ti bùṣe ìwọ̀n ò tó nǹkan kan mọ́ ńlẹ̀ yìí kò fi gbogbo ara sí olóòótọ́ mọ́ gbogbo àwọn oògùn wa ò ṣiṣẹ́ mọ́ wọ́n wá ní kí n má sọ bẹ́ẹ̀ pé oògùn sì wà tí ń jẹ́ bíi náà ẹ̀yìn àwọn tó ní ọ̀wọ́ sí wàá lò ó pálágbára bá ń bẹ hàn ní láti béèrè àṣẹ ìjọba kí wọ́n tó wọgbó lọ kàn mọ́ fún àwọn báńdíìtì létí ní pàápàá fúnra wọn ni wọ́n yọ̀ǹda àwọn ọmọ tí ń bẹ ń bẹ so lérí gbogbo eléyìí ẹ̀já gbọ́ nǹkan tí Ọọ̀ni tilé Ifẹ̀ ọba Ẹniìtàn Ògúnwùsì tí wọ́n sọ the Ọọ̀ni of Ifẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì has tasked traditional rulers across Yoruba land to deploy ancestral means to tackle the growing menace of bandits across the region. Àbí kí náà ń pè ní ancestral means ìbílẹ̀ nù oògùn nu tó lọ́jọ́ kan pọ́njú oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ àṣà ní ọ̀jẹ́ lúbúlúbú ojú ọlọ́nu òòṣà àgbà tí mú tọmọdé tàgbà kọ ara rẹ̀ nílà eégún inú àdónù ọ̀kan làwọn inú òrù ibi tó gùn dé gan lápè lóògùn. The Ọọ̀ni of Ife Ọba Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì has tasked traditional rulers across Yoruba land to deploy ancestral means to tackle the growing menace of bandits across the region. Ọba Ògúnwùsì, while expressing concern over the spread of insecurity in the region, urged traditional rulers to collaborate with government to restore peace and order. A statement issued by his spokesperson, Moses Olafare, on Sunday stated that the monarch, while speaking at the grand finale of the 2026 Ifa Festival, tasked traditional rulers across Yoruba land to strengthen collaboration among themselves and work closely with security agencies to combat criminal elements operating within their domains. So,
ìyẹn túmọ̀ sí pé ìfẹ́ là kọjá òfin, ilé là kọ́kọ́ tún ṣe ká tó tún òde ṣe. Ẹjá fìfẹ́ bára wa lò, gbogbo ọba aládé ẹ̀ síra yín lóṣùṣù ọwọ̀. Ìgbà náà látòrí jọ ń jà o. He said, and I quote, "We must bring together our traditional powers, spiritual heritage, and communal values to chase bandits, kidnappers, and all criminal elements out of Yoruba land and Nigeria as a whole. Our ancestors stood for justice, peace, and communal harmony, and we must invoke those values at this critical time." Bí wájú ọba ṣe lọ ẹ̀yìn ó ṣe padà sí. Bàbá gbìyànjú nǹkan kan bí ọba ṣiṣẹ́ á sì gbìyànjú nǹkan míì. So Yorùbá tí wọ́n máa ń bẹ̀rù tẹ́lẹ̀ pa alágbára, àwọn èèyàn ti wá ń tẹ̀ sí alójú. Wọ́n ní ọ̀ságbára kankan ń bì kan mọ́jàre pé Sàkámàǹjẹ ní ẹgbọ́n sí Sàkámàǹjẹ ní lóòótọ́. Kábíyèsí ní ká sowọ́ papọ̀. So we must rise collectively against the menace of banditry and kidnapping. Enough is enough. Our people deserve to live in peace and move freely without fear. Traditional rulers must take greater responsibility for safeguarding their communities while supporting the government and security agencies. While stressing that insecurity remains a critical challenge for the federal government, the referred monarch commended President Bola Ahmed Tinubu for the ongoing efforts of his administration in tackling the menace across the country. He stressed that sustainable peace can only be achieved through collective responsibility and traditional unity and national unity. He said, and I quote, "This is a time for unity. The government alone cannot solve the security challenges facing the nation. Traditional institutions, religious leaders, community stakeholders, and citizens must work together in support of ongoing effort to secure our country," Ooni said. As part of the spiritual activities marking the festival, the Ooni offered special ancestral prayers for the safe release of school children and teachers abducted in recent attacks in Oyo and Borno states. He described the incidents as painful and unacceptable, praying that divine intervention will secure the immediate freedom of all victims and comfort affected families. Well, ọ̀rọ̀ rẹ̀ o, gbogbo ẹ̀yin ọba aládé wa gbogbo. Ọ̀rọ̀ rẹ̀ o, ẹ̀yin ìjòyè abàkún lọ́rùn. Gbogbo ẹ̀yin tẹ́ lágbára kan tàbí kejì ńlẹ̀ káàárọ̀ òjíire. Ọ̀rọ̀ ti dàrú bí irú èyí rí. Láyé ogun Fúlàní, ọwọ́ kan tí Òṣogbo pé Ìbàdàn ni wọ́n dìde. Awo ọ̀gbọ́dọ̀ pawọ́ ẹ̀jẹ́. Àwọn ìlú tí ń bẹ ńlẹ̀ káàárọ̀ òjíire bọ́n bá ti nawọ́ bí wọ́n rèèyàn dá wọn lóhùn, bọ́n bá ti nawọ́ bí wọ́n rèèyàn dá wọn lóhùn láti súgbà ara wọn. Bọ́rọ̀ bá ti dọ̀rọ̀ wàhálà báyìí, tó gba alágbára tí ń bẹ ńlẹ̀ yìí ẹ̀já kóra wa papọ̀. Oníkan oníméjì, mo rántí ayé ìgbà OPC. A níbi tán pè nílé ńlá. Gbogbo a máa dóògùn jọ bẹ̀rin, a máa dánra wò, a máa dán wò. Ẹni tó gbélé wá àáyẹ̀wò, ẹni gbé tàn wá àáyẹ̀wò. Tìdíjò fọ́bọn gbogbo òkígbẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bó ti yẹ kó rí lásìkò yìí náà nù. Ìṣe pé ká dá àwọn tíṣẹ̀lẹ̀ kàn ká dá wọn dá. Ọlọ́run ràn wá lọ́wọ́. Ọlọ́run kọ ẹ̀yin ọba aládé wa lọ́wọ́. Lóòótọ́ la mọ̀ pọ̀pọ̀lọpọ̀ nù yín ṣọ́ọ̀ṣì ni àdúrà tí ń gan ju ti pásítọ̀ mi lọ. Bákan náà la sì mọ̀ wípé àwọn kan tí ń kírun nù yín gbogbo wájú orí wọn ló ti dúdú láti fi ṣàpẹẹrẹ pé irun làwọn ń kí ń tàwọn o, àwọn òṣèbọ àwọn òṣòṣà o, àbí bẹ́ẹ̀ kọ́ irú wọn náà làwọn ajínigbé máa ń jí gbé, irú wọn lọ́wọ́ àwọn ajínigbé máa ń bà. Ọlọ́run ṣàánú wa, mo sọ fún yín pé kódà láti sin lọ́hùn o, ẹ̀já sin lọ́hùn ká sì gbé nǹkan tó jẹ́ tiwa lárugẹ. Àánú Olódùmarè ní fẹnu kọ̀ọ̀kan wá sílẹ̀ wà kàn dọ̀rọ̀ àkókò ló kọ́ mi lẹ́ẹ̀kan sí wọ́n dàgbére ti kúkọ́ tàrùn kọ́. Ìtòkàn ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o. Ẹ̀wà kan fìdílé àbí kẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò.
lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ kọ́kọ́ o lórí ètò yóò àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó ti mílẹ̀ títí ètò olómi ọgbọ́n ní ọmọ ìyẹlẹ kan o. ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ kọ́kọ́ rẹpẹtẹ o lómi jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní